الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد بن عبد الله وعلى أهله وأصحابه وسلم تسليما كثيرا وبعد adúpẹ́ fún Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo Ọlọ́run ọba tí ò lórogún tí ò lọ́láfiwé tí ò lọ́láfijọ Ọlọ́run ọba tí ò bímọ tẹ́nì kankan ò bí àtọrọ àlékún fún aṣáájú wa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kí Ọlọ́run mọ́sẹ̀ bá ní kẹ́ àwọn aráàlú tàwọn sàhábà àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé jẹ́ tí Ọlọ́run bójú kan tó mẹ́ nínú ẹ̀ ó kí ẹ̀yin olùwò wa nílé àti ẹ̀yin olùgbọ́ wa àbí Allah subhanahu wa ta'ala oṣù Ramadan tí à ń gbà lọ Ọlọ́run jẹ́ kí a gúnlẹ̀ ayọ̀ k'Ọlọ́run kó sì gba lẹ́sìn kọ̀ọ̀kan wa nínú ìpàdé wa tí ó ré kọjá a sọ fún wa nípa ẹni tó lọ́lá jùlọ nínú àwọn sahabatul kiram tí a ń pè ní Abubakar Siddiq òun náà dẹ̀ ni khalifa alákọ̀ọ́kọ́ nínú umma tó jẹ́ pé ẹni àkọ́tọ́rú lẹ́yìn Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni Abubakar Siddiq ẹ̀rí tí a fẹ́ yà sílẹ̀ ní òun náà ni ẹni tó rólé tẹ̀lé àfáwà Abubakar Siddiq òun náà ni Umar al-Faruq khalifa ẹlẹ́ẹ̀kejì nínú umma wa yìí òun náà ni Umar al-Faruq Umar ẹ̀rí mú tẹnu mọ́ gbólóhùn Faruq nínú àwùjọ wa ńlẹ̀ Yorùbá ń bí in tó kọ́mọ̀ ni pé kọ́dà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ Umar mọ́ táfẹ́ sọ orúkọ wá sọ Faruq ló ń sọ whereas èyí tó kọ tí ó yẹ ká jẹ́ gangan ni Umar ẹ̀rí gbólóhùn al-Faruq oríkì ló jẹ́ fún bàbá wa ní tó jẹ́ khalifa ẹlẹ́ẹ̀kejì kí ló fà tá fi ń pè ní Faruq òun náà ni pé bàbá yìí jẹ́ tó ṣe wípé ó dúnrín mọ́ òdodo ní ṣíṣe ó dúnrín mọ́ òdodo ní wíwá ó dẹ̀ máa ń dúró ti òdodo ó máa ń rí i pé òun sí òpin ẹ̀ láàrin irọ́ àti òdodo ló fi jẹ́ pé wọ́n fún bàbá yìí lórúkọ ẹ̀ rí àfáwà Umar ibn Khattab radiyallahu ta'ala anhu gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ ṣe wà nínú àkọsílẹ̀ nínú tàn pé Umar ọmọ ibn Khattab bàbá yìí ni khalifa ẹlẹ́ẹ̀kejì ṣùgbọ́n inú tí ó ṣe wá lè mọ̀ náà rí sí ẹ̀ náà ni wípé bàbá yìí kìí ṣe pé ó kọ́kọ́ gba Islam níjọ́ tí Ànábì bẹ̀rẹ̀ sí ní pèpè lọ sí Islam in fact nínú àwọn tó gbógun ti Islam ó jẹ́ kan nù wọn torí pé Allah subhanahu wa ta'ala sí bàbá yìí ní akin ènìyàn tó sì jẹ́ èèyàn pàtàkì nínú àwùjọ ìlú Mẹ́kà ńjọ́ náà lọ ó gba Islam ní ọdún ẹlẹ́ẹ̀kẹfà nígbà tí pèpè Islam ti ń tẹ̀síwájú ṣùgbọ́n bó ti jẹ́ pé ọdún ẹlẹ́ẹ̀kẹfà ló gba Islam Ọlọ́run sì gbígba Islam rẹ̀ ní nọ́kútọ̀tù tahawuli li'izzil muslimin ó jẹ́ pé gba Islam rẹ̀ ó kó ìyàtọ̀ láti ẹ̀yẹ ó kó bá Islam àti àwọn mùsùlùmí torí pé ìtọ́jú àwọn mùsùlùmí máa ń kàn lásìkò ìgbà tí ò ti gba Islam nígbà tó gba Islam àwọn èèyàn máa wo tí ó mọ̀rù mọ́ Islam àti àwọn mùsùlùmí lára láti jẹ́ pé wọ́n lè náwó sáwọn tó jẹ́ ọ̀lẹ àwọn tí wọ́n jẹ́ ẹrú àbáwọn tí wọ́n ò lágbára nínú àwọn mùsùlùmí gbà náà lọ. bàbá wa Umar ibn Khattab ó jẹ́ nìkan tó ṣe wípé oríkì tí wọ́n fún tá a pè ní Faruq yìí wọ́n fún látara pé ó yàtọ̀ nínú gbogbo àwọn ẹ̀dá pẹ̀lú pé wọ́n ṣe déédéé ó sì máa ń mú òdodo ṣẹ. bàbá yìí jẹ́ nìkan tó ṣe wípé Ọlọ́run fún ní agbára débi pé Ànábì sallallahu alayhi wa sallam ó dìídì sọ pé kálẹ́ nìkan ó tún jẹ́ ànábì lẹ́yìn òun ni ìrẹ́ Umar ló bá jẹ́ bẹ́ẹ̀ ló fi jẹ́ pé tí a bá lọ wo àwọn àyátì míì nínú al-Qur'an al-Karim nínú àwọn ìdájọ́ kọ̀ọ̀kan nínú al-Qur'an ẹ̀rí ó jẹ́ pé Umaru ní kọ́kọ́ tí mú ìmọ̀ràn rẹ̀ bẹ́ẹ̀ wá fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kó tó di pé Ọlọ́run bá sọ ááyà kalẹ̀ àbí ìdájọ́ kalẹ̀ láti bá ìmọ̀ràn àti èròǹgbà tí Umaru mú wá láti bá mu. lápèjúwe ayatul hijab ẹ̀rí ẹni tó kọ́kọ́ mú ìmọ̀ràn wá fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé rẹ̀ òjíṣẹ́ Ọlọ́run àwọn ìyàwó rẹ̀ jẹ́ kí wọ́n máa lo hijab jẹ́ pé ẹ̀yìn gàgá ni wọ́n wà kálá subhanahu wa ta'ala tó wá sọ kalẹ̀ ló fi jẹ́ pé nínú orúkọ tó gbajúgbajà àbóríkì tó gbajúgbajà fún ọ̀kan náà ẹni pé Umaru jẹ́ mulham ẹni tọ́lọ́run bá máa fi àlámọ̀rí yé àlámọ̀rí tó jẹ́ àlámọ̀rí ẹ̀sìn àti àlámọ̀rí òdodo ẹ̀rí Umar ibn Khattab nínú tí ó fi gbajúgbajà nínú àwùjọ bákan náà tó fi pé wọ́n á máa fi ṣàkàwé òun náà ni pé ó jẹ́ al-adil ó jẹ́ onídéédé kódà Allah subhanahu wa ta'ala ó fi déédé rẹ̀ hàn débi pé ní Umaru nínú àwùjọ òun á máa lọ yóò máa lọ gẹ́gẹ́ tó jẹ́ olórí á máa rìn nínú àwùjọ débi pé kò ní ìdíkẹ́ni kankan máa wò pé ọ̀gá wa ní lọ aṣáájú wa ní lọ yìí ni. so wọ́n ní ìkan nínú àwọn ọba àwọn ìgbèríko ìlú Mẹ́kà wọ́n ránṣẹ́ sí ìlú Mẹ́kà àbí ìlú Madina láti lọ wo Umar ibn Khattab radiyallahu anhu wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ Umar wọ́n wá títí débi pé ńgbà wọ́n padà wá rí wọ́n bá Umar tó sùn lábẹ́ igi ó wá wò pé ẹni tó jó lórí gbogbo mùsùlùmí tí èsì olórí ìlú kan lásán olórí gbogbo mùsùlùmí àgbáyé ni ló wá sùn lábẹ́ igi tọkàn rẹ̀ balẹ̀ ó wá sọ gbólóhùn rẹ̀ tí ó gbajúgbajà táwọn èèyàn máa fi júwe pé ìrẹ́ Umaru hakamta wa adalta ìrẹ́ Umaru ó ṣe ìjọba ó wá ṣe déédéé in ló fà á tọ́lọ́run bá fi fọ́ lọ́kàn balẹ̀ báyìí
so ló túmọ̀ sí pé nínú ẹ̀kọ́ tèmi àti ń lè kọ́ lára bàbá Umar ibn Khattab àwọn tó jẹ́ aṣáájú òun náà ni ká gbìyànjú láti ṣe déédéé láàrin gbogbo àwọn tá à ń darí yálà nírí àwọn inú ìlú ni o inú ilé ni o láàrin àwọn ọmọ ni o láàrin àwọn ìyàwó ni o àgbọ́dọ̀ ti gbẹ̀yìn ti ṣe pé a ṣì déédéé nínú tí Allah subhanahu wa ta'ala fi ta bàbá yìí lọ́rẹ òun náà ni pé ó jẹ́ nǹkan tí mo ń sojú kòkòrò láti tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam mo ń sojú kòkòrò lórí sunna ànábì Muhammad sallallahu bàbá yìí náà jáde láyé lẹ́yìn tó ṣe pé déédéé ọjọ́ orí tí ànábì jáde láyé lòun náà jáde láyé ìyẹn ní ọdún 63 léyìí tó fi wáyé pé àwọn kìíní kejì ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti Abubakar radiyallahu ta'ala anhu àti bàbá Umar radiyallahu ta'ala anhu Ọlọ́run ọba kẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta débi pé ọjọ́ orí kankan náà òun náà ni wọ́n jáde láyé ààyè kankan náà òun náà láti sin àwọn mẹ́tẹ̀ẹ̀ta sí kọlù mọ́sá ìbáni yọ́nú sí àwọn sahabatul kiram ó sì bá ní kẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kó dá gbogbo wa náà kẹ́ kó jẹ́ pé a lè sojú kòrò lára àwọn èèyàn yìí aqulu ma tasma'un assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.